Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin ẹ má bínú o. Mo mọ̀ pé bí mo ṣe ń ṣe yìí lójú tiyín ẹ máa rò bí àmọ́ ń support ọkùnrin ni, kò rí bẹ́ẹ̀. Àwa obìnrin burú. Society ò dẹ̀ fi àyè gba àwọn ọkùnrin torí pé amẹ̀kún sun. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀bọ ọkùnrin ń làágùn. Irun ara ẹ̀ ni ò jẹ́ mọ̀. Pàápàá àwọn tó wà responsible kò yẹ kí ìyà tún máa jẹ wọ́n. Ṣùgbọ́n àwọn là ń fìyà jẹ jù. Àwọn tí ò wà responsible ojú wọn ò kí ń ráre lọ́wọ́ àwọn obìnrin yìí. So mo mọ nǹkan tí mò ń sọ. Tí obìnrin bá ké gbàǹjarè lọ síta bó jẹ́ òun gan ló jẹ̀bi. The fact pé tí ọkùnrin gan bá rí omijé lójú obìnrin níbi tí àwọn ọkùnrin tún ní àánú dé. Obìnrin yìí ló jẹ̀bi but ó ké gbàǹjarè lọ síta pẹ̀lú omijé lójú. Ọkùnrin tún rí omijé lójú ẹ̀ á tún máa káàánú ẹ̀. Wọ́n á ti gbé ọkọ ẹ̀ ṣépè, wọ́n á ti ṣe oríṣiríṣi tán kó tó mọ̀ wípé obìnrin yẹn gan lè ṣù. Òun ló fi dàbẹ́ ni wípé kò sí ẹni tó ń bá ọkùnrin ké gbàǹjarè síta, bọ̀ ọ̀pọ̀ èèyàn ló ń bóbìnrin ké gbàǹjarè síta. Ìyà dẹ̀ ń jẹ àwọn ọkùnrin. Bí mi ò bá rí mi ò kí ń sọ. Gbogbo ẹ̀yin ọkùnrin, mo sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run má jẹ́ kẹ́ sunkún alẹ́. Ṣé rí àwọn obìnrin tẹ́ ń fẹ́ yìí, pàápàá ẹ̀yin ọkùnrin tí ẹ wà responsible. Àti day one tí wọ́n ti wọnú ilé yín, òní wọ́n ti ń plan life wọn. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ tẹ́ bá ti fẹ́ obìnrin, tẹ́ ẹ wà responsible, tẹ́ ti wò pé ẹ ti di family. Ẹ̀yin kò máa ń ṣe kinní, ẹ̀yin kò máa open up, ẹ kò máa ṣe tiyín ni. Ẹ ní mọ̀ pé àwọn ọkùnrin yìí àwọn obìnrin yìí wọ́n ń plan ìgbésí ayé wọn, ọjọ́ alẹ́ wọn lẹ̀. Ẹ̀yin máa rò bóyá wọ́n ń bá yín plan. Ìmí inú yín tó bá máa sọ gan ni ìyàwó mi nice gan, ó máa bá mi plan, òun ló bá mi ṣe gbá, òun ló bá mi ṣàwo. Ààrẹ ló ń ṣe fún. Ààrẹ ló ń ṣe fún. Number one, níjọ́ tó ti wọnú ilé yín, ibi bọ̀kẹ̀lẹ̀ náà ti máa push yín pé kẹ́ kọ́lé. Obìnrin mi á push ọkùnrin ẹ̀ débi wípé kò tiẹ̀ ní jẹ́ kọ́kùnrin yẹn láṣọ lọ́rùn. A máa push ẹ̀ pé kó ra lẹ̀ kó kọ́lé. Láti ilẹ̀ báyìí lẹ ti ń secure ìgbésí ayé yín, ọjọ́ alẹ́ yín lẹ̀ níjọ́ tẹ́ ti wọnú ilé ọkùnrin. Àwọn ọkùnrin tó dẹ̀ wà responsible lẹ máa ń ṣe fún. Ṣé ọkùnrin tí ò wà responsible dẹ́ pé àwọn náà ti lọ wọ àjọ níta, àwọn girlfriend wọn ló ń bá wọn secure àjọ wọn, lè máa ní kó wá ṣe báyìí kó wá ṣe ọ̀hún. Àwọn tó wà responsible lẹ máa ń ṣe fún. Ìjọ́ tẹ́ bá ti wọnú ilé wọn tẹ́ rí pé wọ́n rí jájẹ, ìjọ́ náà lẹ ti ń secure ọjọ́ alẹ́ ti yín lẹ̀. Wàá máa gbọ́ bàbá lágbájá, àwọn ọmọ yìí Nàìjíríà yìí ò dá mọ́, jẹ́ ká rán wọn lọ sí abroad. Ó ti ń secure holiday tó máa lọ lò lọ́jọ́ alẹ́. Holiday òmùgọ̀ ó ti ń secure ẹ̀ sílẹ̀ nìyẹn. Tó bá ti ń gbọ́ jẹ́ ká rán wọn lọ sí abroad, kó jẹ́ ká lọ kọ́ lọ kàwé, ìlú yìí ò dá mọ́, kò sí nǹkan kan, kò sí òpó kankan nílùú yìí mọ́. Ọkùnrin yẹn náà máa sáré kọ́gbọ́ obìnrin yẹn ò sí ń bẹ̀ o. Láti ìgbà yẹn ó ti ń secure ọjọ́ alẹ́ ẹ̀ lẹ̀. Pé ọjọ́ alẹ́ ó ti mọ̀ pé ọmọ tó rán lọ sí abroad ní wálé wá sọ pé òun fẹ́ wá settle down mọ́. Tọmọ bá dẹ̀ bímọ òun lòun máa lọ. Nígbà tó ti mú àwa mú ọkùnrin yẹn, àwa jẹ́ kí ọkùnrin yẹn máa ṣiṣẹ́ ẹ̀mí àfẹ́ bọ́ débi pé ó máa tètè ní stroke. Ọmọ tó rán lọ sí abroad, ẹ̀yin ọkùnrin ẹ yára yín ní brain. Ẹ̀yin lè máa ṣiṣẹ́ àti sanwó school. Obìnrin ló fẹnu bá yìí ti lọ sí abroad, ẹ̀yin lè máa ṣiṣẹ́. Nígbà time tó bá yẹ kẹ́ sinmi, ìgbà yẹn lè máa ní stroke àbí kẹ́ ní prostate cancer. Nítorí ẹ̀ tí ẹ̀ ní ráyè dóbò. Iṣẹ́ tí obìnrin ti gbélé yín lọ́wọ́, ẹ jẹ́ ká kọ́lé, ẹ jẹ́ ká send àwọn ọmọ yín lọ sí abroad, ẹ jẹ́ ká ṣe kinní kan, ká gbé ẹ̀ńkó property jọ. Iṣẹ́ tó ti kólé yín lọ́wọ́ kò ní jẹ́ kẹ́ ẹ rójú ráyè gbájúmọ́ ara yín. Nígbò bá dìgbà tẹ́yin bá ń sinmi tí ìyá ń lọ ṣe holiday lọ́dọ̀ àwọn ọmọ lábọ̀, ẹ̀yin á máa rán stroke. Wọn ò dẹ̀ ní dúró tì yín o. Ẹ̀yin á máa rán stroke, ẹ̀ máa rán prostate cancer. Wàhálà tẹ́ ti fi ọjọ́ àárọ̀ yín ṣe. Tẹ́ fi pé bóyá ẹ̀ ń build ilé, tẹ́ ẹ̀ mọ̀ pé àwọn obìnrin yìí ń tì yín ṣiṣẹ́, wọ́n ń tì yín ṣiṣẹ́ pé láti build ọjọ́ alẹ́ wọn lẹ̀ ni. Ẹ̀yin ò tiẹ̀ ní rántí ẹ máa wò pé ìbàjọ́ ní ni. Wọ́n ti mọ̀ pé àwọn máa tì í ṣiṣẹ́ tó bá tó stage kan, agbára yín ò ní gbéṣẹ́ mọ́, wàhálà yẹn máa pọ̀jù fún yín, ẹ máa padà. Òun ló fi dàbí pé ọkùnrin máa ń sábà tètè kú. Wàhálà yẹn máa ti pọ̀jù fún yín, ẹ ní rójú ráyè gbọ́, ẹ tiẹ̀ ní rójú ráyè òbò, ẹ máa ní prostate cancer gbẹ̀yìn ni. Kò tiẹ̀ wá dùn mí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ntẹ́ ń jẹ léni lọ́wọ́ ọmọ léni, àwọn ọkùnrin ló bá yín build ẹ̀ sílẹ̀ láti ìgbà tẹ́ ti fẹ́ra yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin oúnjẹ alẹ́ tẹ́ ẹ máa jẹ gan, ọkùnrin ló ń ṣiṣẹ́ ẹ̀ sílẹ̀ fún yín, ló ń bá yín build ẹ̀. Kò tiẹ̀ wá dùn mí. Nígbà tó bá di ọjọ́ alẹ́ náà,
tí àwọn ọkùnrin látara wàhálà tẹ́ ti fi wọ́n ṣe láàárọ̀ tó ń bá yín tọ́mọ tó ń sẹ́ndọmọ sí ìlú òyìnbó tó ń ṣiṣẹ́ kárakára kan lè meet up tó ń bá yín tó ń kọ́lé tó ń ṣiṣẹ́ kárakára kan lè meet up àwọn á dẹ̀ máa rò bóyá ẹ̀ ń bá wọn kójọ ni wọn ò ní mọ̀ pé ẹ̀ ń bá wọn àwọn ń pùṣì yín wọn ò ní mọ̀ pé ṣe lẹ̀ ń pùṣì àwọn kan bá yín sì kí ọjọ́ alẹ́ yín lẹ̀ nígbà tó bá wá rẹ̀ wọ́n ẹ máa abandon wọn sílé ní tí wọ́n bá yín kójọ nǹkan tó bá yín sì kí ọ ẹ ní jẹ́ káwọn gan náà gbádùn wọn tiẹ̀ ní àlàáfíà ara láti fi gbádùn nǹkan tó bá yín sì kí ọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ntẹ́ ń jẹ lénìí àwọn ọkọ yín àwọn ọkùnrin oúnjẹ alẹ́ tẹ́ ń jẹ lọ́wọ́ ọmọ lénìí ohun tẹ́ ń ṣe mùkàmùkà lé lónìí àwọn ọkùnrin ló bá yín sì kí ọ ẹ directly or indirectly àwọn rò bóyá ẹ nífẹ̀ẹ́ àwọn wọ́n rò bóyá ẹ ń bá wọn kójọ gẹ́gẹ́ bí obìnrin rere wọn ò mọ̀ pé ẹ ń bá wọn kójọ nítorí ọjọ́ alẹ́ ti yẹn ni òun ló fi jà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti fi ara ṣiṣẹ́ tó ti sanwó skul ọmọ tó ti ṣe wàhálà tó ti sáré gidigidi pé kí wọ́n lè meet up tó bá di time tó yẹ kán jẹ wọn mọ àìsàn náà fi ń jẹ wọn mọ ẹ̀yin ọkùnrin ẹ̀yà ara yín brain ẹ̀yin obìnrin tẹ́ ń push wọn pé ó yẹ jẹ́ kọ́lé síbí báyìí ó yẹ jẹ́ send ọmọ sábrọ̀ ó yẹ jẹ́ ká fún wọn àwọn ọmọ sí private school tó dẹ̀ pé kọ́bọ̀ yìí ò sí bẹ́ẹ̀ ẹ̀yin lè má pàpà wá jẹ́ inú àlàáfíà àwọn ọkùnrin tí wọ́n sáré gidigidi ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fa àìsàn lògbà ni kí n lè ṣe fọkùnrin tí ó wà responsible torí ní kọ́ ọkùnrin tí ó wà responsible bó ṣe máa lò ní ayé ẹ̀ nígbà míì gan ó máa ń pè kókùnrin ya wèrè lẹ́ẹ̀kankan láti make decision fúnra ẹ̀ tí n bá rí mi ò kí ń sọ kò tiẹ̀ wá dùn mí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe kinní yẹn máa ń mọ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀ kì í mọ̀ fún wọn tí wọ́n bá ti wá di pé wọ́n ti ń sick tẹ́yìn ti secure ọjọ́ alẹ́ yín lẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ nílùú táwọn ọmọ wà ẹ wá máa ní ẹ fẹ́ lọ ṣomúgọ̀ ẹ máa sọ pé ẹ fẹ́ lọ kí àwọn ọmọ ẹ máa gbàgbé ẹni tó jẹ́ pé òun ló bá yín build àwọn ọmọ yẹn ibi táwọn ọmọ yẹn wà òun ló build ẹ nílò rere kan bọ́ bá send owó sí yín pé kẹ́ ẹ fún ẹ máa ló pọ̀ jù ẹ tún fẹ́ máa takò wọ́n níwájú àwọn ọmọ tí wọ́n bá yín build ẹ̀yin obìnrin mi ẹ̀ wicked tí ìbá rí mi ò kí ń sọ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jẹun ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń live life tó better ju ọkọ lọ pẹ̀lú àwọn ọmọ yín àwọn obìnrin ọkùnrin ló ṣiṣẹ́ tẹ̀ ń jẹ pẹ̀lú àwọn ọmọ yín lẹ̀ ṣùgbọ́n ẹ kì í mọ̀ fún wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ máa ń dàyà ẹ máa ń ṣàyàlé ni ẹ kì í mọ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ yín tó sick lénìí tí mi ń lo catheter lénìí tí mi wà lórí wheelchair lénìí tí mi ń lo igi rìn lénìí tí mi ní spinal cord problem lénìí látara iṣẹ́ tẹ́ ẹ tì wọ́n sí látara bùkátà tẹ́ ẹ gbé sí wọn tẹ́ ẹ pretend bẹ́ẹ̀ ni pé ṣùgbọ́n ọmọ wa ni já àtọ́ wọn iṣẹ́ yẹn náà sásásásá wàhálà yẹn ló wá ṣẹ́gẹ̀rẹ̀ sára wọn tó wá ń rán ní wàhálà tí wọ́n ṣe sílẹ̀ ilé tí wọ́n build ọjọ́ iwájú tí wọ́n bá ẹ̀yin build ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ẹ fẹ́ ọkùnrin tó wà responsible àwọn ló bá yín build ọjọ́ iwájú yín àwọn dẹ̀ rò pé ọjọ́ iwájú wa ẹ̀yin àti wọn náà jọ ń build irọ́ tara wọn ni ló ń build ní tí mo mú wá fún ẹ láàárọ̀ ìwọ ọkùnrin má jẹ́ kí obìnrin kan tí ẹ ṣiṣẹ́ ní tí ẹyẹ bá jẹlẹ ẹyẹ máa gbé fò má jẹ́ kí obìnrin kan tí ẹ ṣiṣẹ́ kó máa pretend bẹ́ẹ̀ ni pé ọmọ wa ni àjọ ń tọ́ ilé wa ni àjọ ń kọ́ ní tó bá lè ṣe tó fi jẹ́ pé tó bá di ọjọ́ alẹ́ tó yẹ kó o sinmi ò ní máa fi àìsàn lò gbà tó bá mọ̀ wípé ètò kó o tó gbà lẹ́nu obìnrin láti fọmọ sí private school tó ti ń sanwó kọ́bọ̀í tó bá lọ́mọ kan mọ̀ wípé o lè sanwó ọmọ méjì tó bá máa fọmọ sí private school kó o tó gbà sí ẹnu obìnrin kan kẹ́ ẹ tó send ọmọ sí abroad tó bá lọ́mọ kan mọ̀ wípé o lè sanwó ọmọ mẹ́ta má jẹ́ kí obìnrin kan sọ ẹ́ di kó kì ẹ́ sára kó kì ẹ́ sára débi pé ńgbà tó bá di ọjọ́ alẹ́ ọmọ tẹ́ ẹ jọ claim pé ẹjọ́ ń tọ́ òun nìkan ló máa dájẹ́ nínú àlàáfíà inú ìrora àti ìnira ni wọ́n máa jẹ́ I am telling you má jẹ́ kí obìnrin kankan tí ẹ ṣiṣẹ́ in the name pé òun bẹ́ẹ̀ kó jọ good woman ní ẹ nǹkan tẹ́yẹ bá jẹlẹyẹ máa gbé fò ọ̀pọ̀lọpọ̀ wọn good woman wípé wọ́n ní kó kọ́lé wọ́n ní kó ralẹ̀ ara wọn sì kí ọjọ́ iwájú ara wọn lẹ̀ ni tó o bá ti lówó àti kọ́lé méjì lọ́wọ́ má bẹ̀rẹ̀ ẹyọ kan torí ó lè dá àárín méjì kí nǹkan dápá ibi tí hypertension máa ti bẹ̀rẹ̀ high blood pressure ni àwọn ohun ọ̀dẹ̀ rán ẹ
àwọn gbogbo ẹ jẹ́ ká kọ́lé, ẹ jẹ́ ká ra nǹkan, jẹ́ ká kó nǹkan jọ, ẹ máa ní àwọn ń bọ́kùnrin dámọ̀ràn, àwọn ń bá kó irọ́ ni ara wọn náà ń ṣe fún. Má jẹ́ kí obìnrin kankan kó tiẹ̀ ṣiṣẹ́ pé ẹ jẹ́ asend àwọn ọmọ yìí lọ. Tó bá ti ń gbọ́ jẹ́ asend àwọn ọmọ yìí kó lọ kàwé láàbúrò, wọ́n ti ń prepare ọjọ́ iwájú wọn. Kó ti mọ̀ pé ọjọ́ iwájú wọn àfi tí obìnrin náà bá lè lówó ẹ̀ tí kò ní ṣe pé o máa lápá tẹ́ṣọ̀ wá kó ọkàn sókè nígbà tó yẹ kẹ́ sanwó school tí ò bá ti ní ràn ẹ́ lọ́wọ́, torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè fata sójú fún yín, wọn ò ní ràn yín lọ́wọ́, títí wọn ò ní jábọ́, wọ́n dẹ̀ máa mú ẹ̀yin ṣiṣẹ́, wọ́n á máa fún yín pa débi wípé gbogbo àìrùn ayé ìyá wà lára yín torí ẹ̀yin ló máa wà lórí ẹ̀, máa rò pé ẹjọ́ ń tọ́jú ọmọ ní irọ́ ní ọjọ́ iwájú wọn náà sì kí ọ̀lẹ nítagbára ẹ̀ ò bá ti gbé tó máa fún ẹ ní àrùn àbí tí ò ní jẹ́ kó rójú ráyè débi pé okó ẹ̀ ò ní lè dóbò wá lọ ní prostate cancer lọ́jọ́ alẹ́ nígbà bùkátà ọmọ bá ti pọ̀ jù tó jẹ́ pé obìnrin ló initiate wọ́n wá sá sẹ́yìn jọ torí Ọlọ́run má ṣe ẹni tó bímọ ọmọ ló máa sín, ẹni tí ò bí ọmọ ló máa sín. Màmá mi máa ń sọ wípé tóun bá sọ̀rọ̀ fún ẹ tó bá gbọ́, tó bá jẹ́ pé tóun bá kú tó bá lóòní sí òun, tóun bá ti rùn palẹ̀ káńsù àwa gbé òun. Má jẹ́ kí obìnrin kan tí ẹ ṣiṣẹ́ débi pé ọkùnrin á kó sókè látara obìnrin á máa fi yín máa sì kí ọjọ́ alẹ́ tiẹ̀ ọjọ́ iwájú ẹ̀ lẹ̀ ẹ̀yin á máa fi ara yín máa ṣiṣẹ́ ọjọ́ alẹ́ obìnrin sílẹ̀ nígbà tó bá di ọjọ́ alẹ́ nǹkan tó lẹ́ẹ̀jọ kójọ yẹn ẹ̀ ní ẹ̀mí àti àlàáfíà láti jọ jẹ́ kó bá ti kọjá ẹ̀mí ẹ̀ tó bá máa fún ẹ ní hypertension tí obìnrin bá máa tọwọ́ ẹ̀ bọ̀ má ṣe tó bá ní ọmọ sí nursery school àmì private school tó mọ̀ pé ò lágbára ẹ̀ okó téèyàn bá nílé èèyàn fi ń dóyàwó ẹ̀ má ṣe tó bá ṣe jẹ́ kó lọ fi síbẹ̀ fún rẹ̀ kó máa sanwó ẹ̀. Má jẹ́ kí obìnrin kan fi ẹ́ sì kí ọjọ́ iwájú ẹ̀ lẹ̀ tó bá wá di ọjọ́ iwájú kí wọ́n wá máa wà nínú àìsàn torí pé gbogbo ẹ̀mí tiẹ̀ àti wàhálà àti ogún tiẹ̀ ó ti fi sì kí ọjọ́ iwájú obìnrin fún ẹ̀wà máa lò bí ọmọ àjọbí náà ni ọmọ mi náà kó á mọ̀ yẹ́ ẹ̀ kó tó mọ̀ ẹ́ tó bá dẹ̀ mọ̀ ẹ́ gan inú àìsàn ló máa ti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n mọ̀ tí wọ́n ń ṣe. Mo mọ̀ pé wọn ò ní nǹkan tí mò ń sọ yìí ìmí àṣepè fún mi ní ẹ má tọ́jú ọmọ o ẹni tó bá ń bímọ ọmọ ló máa sín ẹni tí ò bímọ ọmọ ló máa sín. Bùkátà tó bá ti kọjá ẹ̀mí ẹ̀ tó máa jẹ́ kó máa ronú kò ní high blood pressure kò má lè dóbò mọ́ kó títí tẹ́ pé stress yẹn ò ní jẹ́ kó kú ẹ̀ lè mọ́ ńgbò bá máa yà wá ní prostate cancer lọ́jọ́ iwájú tí obìnrin bá ti ń fà ẹ́ sí ẹja akọ́lé yẹn ẹja ara rẹ̀ síbí ẹja send àwọn ọmọ yìí lọ sí school má gbà fún ó fẹ́ fi ẹ́ sì kí ọjọ́ alẹ́ ẹ̀ ní àìjẹ́ bẹ́ẹ̀ nígbà tóun bá ń jẹun ọmọ nínú ọrọ̀ nínú àlàáfíà ìwà máa jẹ́ nínú ìnira wà máa jẹ́ nínú àìsàn nǹkan tí agbára ẹ̀ ò bá ti gbé tó bá máa fún ẹ ní stress má jẹ́ kóbìnrin sọ pé ìyàwó mi ó ń bá mi kójọ kò bẹ́ẹ̀ kójọ ọjọ́ alẹ́ ló ń sì kí ọ̀lẹ tí ń bá rí mi ò kí ń sọ o tí ń bá rí mi ò kí ń sọ mo mọ tí mò ń sọ. Ẹ̀yin obìnrin ọkùnrin ẹ lọ yára yín ní brain ẹ yára yín lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè bá yín fi tọ́rọ̀ wọn ò ní lè bá yín fi ṣeré ẹ̀yin lè máa gbogbo bùkátà tó yẹ kẹ́ gbé àwa máa fún yín ní stress tẹ́ ẹ bá ṣọ́ra ẹ máa fi stroke lu ọjọ́ alẹ́ ni àwọn ayé ẹ̀yin lè máa fi secure ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń jẹ wọn mọ́ lẹ́ni ẹ̀yin lẹ secure ẹ̀ lẹ̀ àwọn dẹ̀ ń jẹ inú àlàáfíà ẹ̀yin á máa jẹ́ nínú ìnira. ẹ lọ ronú tó bá kọjú sí ẹ̀ta bó kẹ̀yìn sí ẹ̀ta bó kù wọ̀ nìtàn tẹ́rù ara ẹ̀ pa. Àwọn obìnrin ò ní láìkì nǹkan tí mò ń sọ yìí. sabarikolo.com ire o ó dàbọ̀.